Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ, a dá gbogbo ògo ọlá padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ ní gbogbo ìgbà. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àkókò ọ̀wọ̀ yìí, pàápàá àkókò lẹ́ǹtì ọdún 2025. Bàbá mímọ́ olórí ọ̀fẹ́, ẹ gbọ́ ọpẹ́, ẹ gbà àyìn wa. A bẹ̀ ọ́ nínú àánú rẹ Olúwa, bí a ti ń lọ nínú ọ̀rọ̀ ìjìnlẹ̀ lónìí, Jésù ọmọ Ọlọ́run wa mèsì wa, ọ̀rọ̀ náà tá ò gbọ́ jẹ́ ó tún ayé wa ṣe, àti ní ìkẹyìn jálè bá ọ jọba. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwa ọmọ Ọlọ́run, mo kí wa pé a kó àkókò lẹ́ǹtì ọdún 2025. Mo sì gbà aládùúrà wípé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àkókò yìí ni yóò rí òpin rẹ̀ lórúkọ Jésù Kristi. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àkókò lẹ́ǹtì ó jẹ́ àkókò ìsẹ́ra ẹni, àkókò tí à ń fi ara ẹni jìn, àkókò tí à ń wá ojú rere Ọlọ́run. Mo súre fún ẹnì kọ̀ọ̀kan wa wípé ojú rere Ọlọ́run àti àánú rẹ̀ yóò máa bá a lọ ní àkókò yìí. Tá bá sọ pé lẹ́ǹtì, a mọ̀ wípé àkókò tá a yà sọ́tọ̀ fún àwẹ̀ àwọn onígbàgbọ́ ní gbogbo àgbáyé ni. A dẹ̀ rí àpẹẹrẹ rẹ̀ nínú ìrètí Mátíù orí 4, tá bá wò láti ẹsẹ̀ 1 sí 11, bí Jésù Kristi olùgbàlà wa bí ó ti gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru. Àti pé ọ̀rọ̀ Ọlọ́run fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa ní ìrètí Mátíù orí 17 ẹsẹ̀ 21, Matthew chapter 17 verse 21, tó sọ fún wa pé irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Àdúrà àti àwẹ̀ tó ṣe pàtàkì. Àwọn ọmọ Ọlọ́run ní àkókò yìí, ohun tí mo fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè nínú Olúwa, ohun mo pè ní ṣọ́ra fún àrékérekè Sátánì. Ṣọ́ra fún àrékérekè Sátánì. Mo dẹ̀ mú ẹsẹ̀ wúrà yìí jáde látinú Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 1, tó kà báyìí pé ejò ṣáṣe alárékérekè ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wípé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Arekereke Satani, a lè túmọ̀ rẹ̀ sí ète Sátánì. A lè wò bírí ká pè ní ẹ̀tàn, tàbí àwọn ọ̀nà alòmọ̀kọ́rọ́yí, tàbí ọ̀nà àgàbàgebè èyí tí Sátánì tí a pè ní ejò láéláyé ni, èyí tí a pè ní èṣù Lísíférì, ọ̀nà tó ń gbà láti da omi àlàáfíà ayé ènìyàn rú. Ọ̀nà ìtànjẹ pátápátá ni o, àti pé irọ́ ló wà nídìí gbogbo ìtànjẹ Sátánì. Ṣọ́ra fún àrékérekè Sátánì. Eléyìí ni àwọn oríṣiríṣi ète tí Sátánì ń lò láti ba ayé àwa onígbàgbọ́ jẹ́, pàápàá àwọn ènìyàn Ọlọ́run, láti mú kí ògo tí Ọlọ́run ti dá mọ́ wa láti gbà á kó lọ́wọ́ wa. Tí a bá dẹ̀ wò dáradára, tí a bá wò fínífíní, tí a bá wò yékéyéké, Genesis orí 3 yẹn ẹsẹ̀ 1, ó sọ fún wa bí èṣù tá pè ní Sátánì, tá pè ní ejò láéláé ni, bó ti tọ̀ Éfà wá, tó sọ fún wípé ṣé Ọlọ́run sọ pé kẹ́ má jẹnu gbogbo igi èso tó wà nínú ọgbà yìí? Ó lo ọ̀nà ẹ̀tàn. Bíbélì dẹ̀ sọ fún wa pé ní ẹsẹ̀ 2, ó ní obìnrin náà sì wí fún ejò náà pé àwa máa jẹ nínú èso igi ọgbà, ṣùgbọ́n nínú èso igi yìí tí ó wà láàrin ọgbà, Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀.
bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn án kí ẹ̀yin kó má bàa kú. Ejò, ẹ wá gbọ́n tó wá sọ, ó ní ejò náà sì fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan, nítorí pé Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là. Éfà náà dẹ̀ fẹ́ jẹ́ kí ojú òun náà là. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ó fìdí rẹ̀ múlẹ̀ fún wa ní ẹsẹ̀ 6. Ó nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ, ibi jíjẹ ni Sátánì ti mú, ibi jíjẹ láti gba ògo rẹ̀, ibi jíjẹ láti dá ilé ayé rẹ̀ rú. Ó ní ó rí pé ó dára ní jíjẹ àti pé ó sì dára fún ojú. Éfà fi ojú ara wò ó, kò fi ojú inú wò ó, àti pé kì í ṣe gbogbo ohun tó ń dán òun ni wúrà, òun ni wúrà. Ó dẹ̀ wò ó dáradára, ó ní ó sì fún, ó sì jẹ, ó tún fún ọkọ rẹ̀ pẹ̀lú, òun sì jẹ. Ó ní ojú àwọn méjì wá là. Wọ́n wá mọ̀ pé àwọn wà ní ìhòhò. Àwọn ọmọ Ọlọ́run, nígbà tá a bá gba ète Sátánì láàyè, nígbà tá a bá gba àrékérekè Sátánì láàyè, á bọ́ aṣọ ògo kúrò lára wa, a ó wà ní ìhòhò. Oríṣiríṣi ọ̀nà ni Sátánì ń gbà láti bà ayé ènìyàn jẹ́. Ọ̀nà kan láwo yìí tí ṣe nípa oúnjẹ jíjẹ. Tá bá dẹ̀ wo Mátíù orí 4 ẹsẹ̀ 1 sí 4, a rí pé nígbà tí Jésù Kristi Olúwa wa, nígbà tó ti gba àwẹ̀, a sọ ma pé nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí mímọ́ láti dán wò lọ́wọ́ èṣù. Nígbà tó sì ti gba àwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn náà ebi ń pa á. Ó ní nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. Ó fẹ́ ti ibi oúnjẹ mú Jésù, nítorí pé ibi oúnjẹ ló ti gbé mú Ádámù àti Éfà. Ṣùgbọ́n ní Jésù dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tó ń ti ẹnu Ọlọ́run jáde. Oúnjẹ jíjẹ, ọ̀pọ̀ ló ti sọ ògo rẹ̀ nù nípa ká máa jẹ oúnjẹ káàkiri. Ìwọ ọmọ Ọlọ́run, ṣọ́ra fún àrékérekè Sátánì, pàápàá nípa ohun tá à ń jẹ àti ohun tá à ń mu. Ohun ìkejì, òun ni pé a gbọ́dọ̀ ṣọ́ra nípa kíkó ọrọ̀ ọjọ́. Bíbélì sọ máa pé a kò mú ohunkóhun wá sínú ayé yìí, bẹ́ẹ̀ ni a kò ní mú ohunkóhun lọ. Ọ̀pọ̀ nítorí pé ó ń kó ọrọ̀ ayé jọ, ó ń kó mọ́ra, ó ń kó tọ̀hún, ó ń kó tọ̀hún, ó ti sọ ìjọba Ọlọ́run nù. Tá bá wo Ọba kejì orí 5 ẹsẹ̀ 20, 2 Kings chapter 5 verse 20. Ó ní ṣùgbọ́n Géhásì ìránṣẹ́ Èlíṣà, ènìyàn Ọlọ́run náà wí pé kíyèsí, olúwa mi ti dá Námánì ará Síríà yìí sí, tí kò gba nǹkan tí ó mú wá lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n bí Olúwa ti ń bẹ, èmi ò sáré bá a, èmi ò sì gba nǹkan lọ́wọ́ rẹ̀. Ó ń kó ọrọ̀ ọjọ́, ó ní aṣiwèrè ń kó ọrọ̀ ọjọ́, kò mẹ́ni tí ó ná. Ọrọ̀ yìí tó kójọ yìí ló wá kó bá a, tí ẹ̀tẹ̀ Námánì tó lẹ̀ mọ́ àti àwọn ìdílé rẹ̀. Bẹ́ẹ̀ lọ́jọ́ lákòókò yìí, ọ̀pọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀ àwọn ènìyàn Ọlọ́run, ọ̀pọ̀ onígbàgbọ́ là ń kó ọrọ̀ ọjọ́ ní ọ̀nà èrú. Níní ọrọ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n ká máa kó ọrọ̀ ọjọ́ ní ọ̀nà èrú. Bíbélì tẹ̀ fi yé wa pé ó ní ó dàbí àparò tó sàbá sórí ẹyin tí kò yín, ó ní a fi sílẹ̀ ní agbede méjì ayé rẹ̀. Ọ̀nà tí Èṣù dẹ̀ ń lò nìyí láti tàn àwọn onígbàgbọ́ jẹ. Ọ̀nà ìkẹta, ó lè lo obìnrin tàbí ọkùnrin àjèjì láti gba ògo ayé ènìyàn lọ. Tá bá wo Genesis orí 39 ẹsẹ̀ 7, Genesis chapter 39 verse 7. Ó ní ó sì ṣe lẹ́yìn kan wọ̀nyí
ní aya olúwa rẹ̀ gbé ojú lé Jósẹ́fù, ó sì wí pé bá mi ṣe. Ó mọ̀ pé Jésù ọmọ ológo ni, àbí ó mọ̀ pé Jósẹ́fù ọmọ ológo ni, ó wá ní kó wá bá òun ṣe. Tó wẹ́ pé Jósẹ́fù pè ní ìfàní tó jẹ́ kí ojú ẹ̀mí òun fọ́ ni tó lọ bá a ṣe, ibi tó dé láyé ìbá máa rógo rẹ̀ lọ. Àwọn ọmọ Ọlọ́run, tàbá dẹ̀ wò dáadáa ní ìwé Onídàájọ́ orí 19 láti ẹsẹ̀ 1 sí iwájú,